àlè dáná sun ìyàwó lé tó lóun ò yàn àlè mọ́, àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí. Ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ lójú wa ó yẹ ká máa tara ìfi kọ́gbọ́n. Mi ò ṣe fọ́nrán yìí láti fi dá ẹnikẹ́ni lẹ́bi tàbá gbóbìnrin kan sí dúró lóbìnrin tó wà lódẹ̀dẹ̀ ọkọ, oníkálukú ló mọ ohun tó ń là kọjá, ṣùgbọ́n ó yẹ kí pa ìtàn yìí fún yín. Ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ ti ń rí kàlẹ́ ńjọ́ mẹ́ta yìí lórí okùn. Arábìnrin kan ni oníṣègùn òyìnbó ni, kódà ó máa ń gbẹ̀bí ni, ó ti wà ní ọkọ ó ju ọdún 10 lọ, ó dẹ̀ wá yàn àlè láti bí ọdún 5. Ẹni tó nígbà adégún tó tún wá padà nípa dé ògún, ṣàdédé níjọ́ kan ó sọ fálẹ̀ ń pé ibi tóun fi ọ̀bẹ ẹ̀yìn fi rẹ́ ọkọ tòun níṣu jẹdé ó tó gẹ́, òun fẹ́ kóun dá eré ìdúró. Àlè tutọ́ sókè ó fojú gbé, ó ní bo lóko tó fẹ́ gba bisikíìtì lẹ́nu ọmọdé tòun, ohun tó ti ta mọ́ òun létè, eléyìí ò ṣeéṣe ni ohun táwọn ṣe tí léjó gbogbo èèyàn bá wọn dá sí. Òun wá fi àwọn fọ́nrán tóun ti gbà lásìkò tóun ń ṣeré ìfẹ́, òun ó dá àwọn fọ́nrán yìí sórí okùn. Ó wá di fàǹfà láàrin òun pẹ̀lú àlè yìí. Nígbà tó ju arábìnrin yìí lọ, ó lọ sílé ọlọ́pàá, ó lọ pe àlè yìí lẹ́jọ́. Wọ́n bá ti àlè mọ́lé. Wọ́n ti àlè mọ́lé ńkọ́? Ìwọ tó ti àlè mọ́lé, o tún kò ń pe àlè yìí, o tún lọ wò ó níbi tó wà. Àlè bá ṣìpẹ̀ fún un, dákun yọ mí jáde, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, mo ti gbọ́ ṣíbó ní ó ti tán ni, kò sí wàhálà, yọ mí jáde. Ó bá tún lọ yọ àlè jáde kó láti ìmọ́lé. Nígbà tí àlè jáde lẹ́wọ̀n ńkọ́, àlè tún wá gbẹ̀ sí pé ó tún gbẹ̀ sí yọ lẹ́nu pé àwọn ò lè dá kínní ìlú wo, òun kàn sọ bẹ́ẹ̀ kó lè fi yọ òun jáde ni. Lẹ́nu kan wọ́n sàwà lẹ́nu fàǹfà yìí lódijọ́ kan làlè ní òun fẹ́ rí. Ìyá yìí náà bá múra, ó gbé ọkọ ẹ̀ ló bá lọ bá àlè, wọ́n sì jọ sọ̀rọ̀ dáadáa. Ó dàbí kí àwọn ọ̀nà ọkọ̀ kí èèyàn jókòó lẹ́gbẹ̀ẹ́ èèyàn, wọ́n fi bọ́ǹdù fi dé lẹ́nu, wọ́n fokùn so lápá so lẹ́sẹ̀, wọ́n wá dáná sun ọkọ̀ yìí mọ́ arábìnrin yìí. Ìyẹn ọmọ ìyá mi, ìṣẹ̀lẹ̀ yìí ó gbọ́dọ̀ fà wá létí, pàtàkì jùlọ àwọn obìnrin tá wà ní ọkọ. Ó gbọ́dọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ gidi gan, nítorí kò sẹ́ni tó kọjá àdánwò. Ṣẹ́rí, nígbà mìíràn nǹkan pọ̀ tó máa ń kòyàn nílé ọkọ tí obìnrin ò ní fẹ́ fi ilé ọkọ ẹ̀ sílẹ̀, ṣùgbọ́n tó bá fẹ́ fi ilé ọkọ ẹ̀ lẹ̀, ọmọ ìyá mi, ó ń tàn wà kálí tòun lò. Bẹ́ẹ̀ ni àwọn tó bá wà níbẹ̀ tó tún wá yàn rẹ̀, ó léwu. Kí ló lè mú obìnrin kó yàn rẹ̀? Bóyá ọkọ ò tẹ́ lọ́rùn mọ́. A sì mọ àwọn ọkọ tá a nílé ní, Ọlọ́run kó ṣàánú àwọn ọkọ tá a ní, tí wọ́n níyàn lé, wọ́n mọ̀ lọ da ọkà láàmú ń ta, wọ́n fi ìyàwó lélẹ̀, wọ́n mọ̀ lera de obìnrin tó wà ń ta. Tó bá rí bẹ́ẹ̀ náà, ṣé obìnrin ò ní yàn lè? Kì í ṣe pé mo fi ń sọ pé àlè yíyan dà, ṣùgbọ́n èèyàn bá gbóbìnrin sílé, èèyàn máa ń ṣètọ́jú ẹ̀ ní. Àwa obìnrin náà pàápàá, tó bá di pé ọkùnrin ò lè tẹ́ wa lọ́rùn mọ́ rárá, tó bá fẹ́ débi àlè yíyan, ẹ dákun, ẹ jẹ́ ká wá wọ̀rọ̀ kò fi ṣàdá. Ní ìsọ tòun obìnrin olójú kòkòrò, nítorí gbogbo wa la mọ̀ pé òun obìnrin míì wà tí wọn ní ìtẹ́lọ́rùn. Iṣan yìí wọ́n ti fi ṣe wọ́n, mi wá mẹ́ni tó fi ṣe wọ́n o. Bí àwọn àtọkọ wọn náà ti kọ́ra wọn sórí ọwọ́ kan náà, ni wọ́n máa rí ìtẹ́lọ́rùn mọ́, náà wá dẹni tí wọ́n yàyàkúyà síta ni. Wọ́n wà lọ́pọ̀lọpọ̀, mi ìsọ tí wọn o. Ọkọ ń ṣe èyí tó lè ṣe, síbẹ̀síbẹ̀ kò tó wọ̀nyí náà ni. Àwọn bá ìyàn lè, wọ́n yìí sinmi. Ṣùgbọ́n àwa tàwa lé ọkọ tá à ń tiraka, tí ìnira yìí pọ̀, tí a dẹ̀ fẹ́ fẹ̀ wọ́n mọ́lẹ̀, àfẹ́ kò lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́. Àlè yíyan kan ló kàn wọ́n. Nítorí obìnrin tó bá ti ní àlè, kò bá pọkọ, á parẹ́ ẹ̀. Ọkùnrin tó bẹ́ẹ̀ yàn lè kò lè fẹ́ ẹ sílé, nítorí a mọ̀ rò pé ohun tó ń ṣe fọ́kọ ẹ̀ náà ló máa bá òun ṣe. Ọkùnrin tó bá yàn lè, wọn yìí pé èèyàn lé. O ò ní ní ìkan lójú ń tàn wọ́n, o ò lè ní ìlójú àlè rẹ̀, o ò lè jẹ́ ní àpọ́nlé fún un. Ojú yẹpẹrẹ náà ni a fi mọ̀ wọ́ ojú aṣẹ́wó. Ẹ dákun, ìtìjú ò sínú kí àkọ́kọ́, ìtìjú ò sínú kí àkọ́kọ́, kí à tún lọ́kọ. Kò sí ìtìjú mẹ́. Ìtìjú ò sínú ká kọyàn kan lágo 2, ká fẹ́ lómi lágo 4, kò sí ìtìjú mẹ́. Ṣùgbọ́n àgàbàǹgebè òun ni ò dá. Ẹ̀yin wa arábìnrin yìí nìsín, mo ṣe gbọ́rọ̀ ayé ẹ̀ dé nítorí pé ó yàn lè, ó dẹ̀ ti lọ́kọ, ó ti bímọ. Báwo ni ọmọ yẹn wà lọ́jọ́ ẹ̀rùn? Ká ṣe pẹ̀lẹ́. Àlè tí èèyàn yàn títí fọ́dún 5, ọkọ bá tẹ́ wa lọ́rùn mọ́, ẹ jẹ́ ká gbọ́ta, ẹ jẹ́ ká kọ́kọ́ ká lọ́kọ. Kò sí wọ́n bẹ̀,